àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìpínlẹ̀ Rivers 5 tí wọ́n jí gbé sá lọ nípínlẹ̀ ti rí ìtúsílẹ̀ òmìnira gbà. Oyètọ́lá lè ku ẹ̀dá tó dá èyí sílẹ̀ o. Ọwọ́ agbára ló fi Fámọ́dún jọba ìlú Ìgbàjọ. Fámọ́dún kọlọ̀ bákan àwọn afọbajẹ ìlú Ìgbàjọ sọ̀rọ̀ sókè. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ o pẹ̀lú bí ìjọba Amẹ́ríkà ṣe fẹ́ dènà físà àwọn ọmọ Nàìjíríà kan, òṣìṣẹ́ ìjọba àtàwọn ẹbí wọn. Olúwo pè fún fífòpin sí àwọn ètùtù ìrúbọ tó tako àwọn ẹ̀tọ́ ọmọnìyàn. Tinubu gbóṣùbà káre fún ilé ìgbìmọ̀ asòfin fún fífọwọ́ sí Musa gẹ́gẹ́ bí mínísítà tuntun fún ọ̀rọ̀ ètò ààbò ilé wa. Ẹ gbọ́ o, àbájáde ìwádìí àwọn asòfin ilẹ̀ Amẹ́ríkà jẹ́rìí ọ̀rọ̀ tí Trump sọ nípa ìpanirun àwọn Kìrìsìtẹ́nì tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Fásitì ìpínlẹ̀ Rivers 5 tí wọ́n jí gbé sá lọ nípínlẹ̀ ti rí ìtúsílẹ̀ òmìnira gbà. Àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì ìpínlẹ̀ Rivers Nkpolu, Port Harcourt tí wọ́n jí gbé sá lọ níta ọgbà iléèwé níjọba ìbílẹ̀ Emuoha nípínlẹ̀ Rivers lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ti rí ìtúsílẹ̀ òmìnira gbà kúrò nígbèkùn àwọn ajínigbé àgbébọn. Tí ẹ ò bá gbàgbé, a ó rántí pé ìṣẹ̀lẹ̀ náà dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ lọ́gbà iléèwé náà, èyí tó ṣokùnfà ìwọ́de ìfẹ̀hónúhàn. Lásìkò náà ni wọ́n ké sí àwọn aláṣẹ alábòjútó iléèwé gíga láti kó àwọn lọ sí ọgbà iléèwé gangan, ìyẹn main campus. Ọ̀gá àgbà iléèwé náà, Ọ̀jọ̀gbọ́n Isaac Zeb Obipi, nígbà tó bá àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣe ìwọ́de sọ̀rọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ó kéde pípa iṣẹ́ ètò ẹ̀kọ́ tì ná fún ìgbà díẹ̀ lọ́gbà iléèwé Emuoha. Ó darí àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbé lágbègbè náà láti kúrò ní agbègbè náà fún ìgbà díẹ̀. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́bọ̀ Thursday, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, Grace Iringe-Koko, sọ wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ 5 tí àwọn ajínigbé jí gbé sá lọ ni wọ́n ṣe bẹ́ẹ̀ dóòlà wọn láì farapa lẹ́yìn iṣẹ́ ìrédè tí wọ́n ṣe ní Rúmọ̀dógòtù nípasẹ̀ ikọ̀ agbófinró ọlọ́pàá àti àwọn àjọ elétò ààbò yòókù. Iringe-Koko nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta, ó jẹ́ kó di mímọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ tó fi mọ́ obìnrin kan ti jẹ́ gbígbé lọ ọgbà ilé ìwòsàn fún àyẹ̀wò ìlera. Ó fi kún pé ìgbésẹ̀ ìgbìyànjú ń lọ lọ́wọ́ lójúnà láti fi ìgbóró òfin gbé àwọn ajínigbé àgbébọn tó na pápábora. Àtẹ̀jáde náà kà báyìí pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ń fi ń tó aráàlú létí pé lọ́jọ́ 4 oṣù kejìlá ọdún 2025 àwọn olùfarakásá Prince London tí í ṣe ọkùnrin, Azubukwe Kelechukwu ọkùnrin, Elizabeth Aniete obìnrin, Onyembuchi Precious ọkùnrin àti London Samson tí í ṣe ọkùnrin tí wọ́n jí gbé sá lọ nílégbé wọn nípasẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti jẹ́ dídóòlà báyìí láì farapa. Oyètọ́lá lè ku ẹ̀dá tó dá èyí sílẹ̀ o. Ọwọ́ agbára ló fi Fámọ́dún jọba ìlú Ìgbàjọ. Fámọ́dún kọlọ̀ bákan àwọn afọbajẹ ìlú Ìgbàjọ sọ̀rọ̀ sókè. Àwọn afọbajẹ ìlú Ìgbàjọ di ẹ̀bi ọ̀rọ̀ lu gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun lórí ìyànsípò ọba Fámọ́dún gẹ́gẹ́ bí ọwá ìlú Ìgbàjọ. Wọ́n ní ọwọ́ agbára ni gómìnà lò lé àwọn lórí tí wọ́n fi gbé Fámọ́dún sí orí àga ọba. Lọ́sẹ̀ tó kọjá ní ìròyìn ikú ọwá ti ìlú Ìgbàjọ, ọba Adégbóyèga Fámọ́dún, ẹni tó ti fi ìgbà kan jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC, jáde síta. Olóyè Ọlálékan Ògúnmóyèdé, ẹni tó jẹ́ olórí àwọn afọbajẹ ìlú Ìgbàjọ, báwọn oníròyìn sọ̀rọ̀ lórí aáwọ̀ tó dá rògbòdìyàn sílẹ̀ nílùú náà. Olóyè Ọlálékan ní àwọn tí àwọn jẹ́ afọbajẹ kọ́ ló fi Adégbóyèga Fámọ́dún jẹ ọba. Ó ní pé ìjọba gómìnà àná Adégbóyèga Oyètọ́lá ló lo ipò agbára láti yan ọba tí kò sì jẹ ohun tó yẹ kó jẹ àti orò tó yẹ kó ṣe láti fi di ọba kí wọ́n tó gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́. Ní ìlú Ìgbàjọ, ọmọ wa ló máa jẹ ọba tí àwọn ọmọ Olúfẹ̀ sì máa jẹ Odò tí àwọn ọmọ Ẹ̀jẹ̀mú sì máa ń fi ọba jẹ kí ọba tó kọjá lọ sí ọ̀dọ̀ àwọn Ìlàrí 6. Àwọn Ìlàrí 6 ni wọ́n máa ń gbé papọ̀ pẹ̀lú ọba láàfin nítorí Ẹ̀jẹ̀mú kò lè lọ sí ààfin torí ó ní ìránṣẹ́ tí Ẹ̀jẹ̀mú máa rán lọ sí ààfin tí ń ṣe ọba ńlá. Bí Ẹ̀jẹ̀mú ṣe ní ààfin ni Odò náà ní ààfin tiẹ̀ tí Ọ̀wá náà sì ní ààfin tiwọn. Ṣùgbọ́n Ẹ̀jẹ̀mú ló máa ń fi ọba jẹ nílùú Ìgbàjọ kí ọba ó tó pègèdè. Ó ní ohun tí ó ṣẹlẹ̀
kò jọ ojú torí tí wọ́n bá mú ẹnìkan wá lo agbára lé àwọn lórí bí ó ṣe máa ń rí nù. Ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀, ó ní ó kù oṣù mẹ́ta ní àwọn ìdílé tí ọba kàn yóò ti mú ọmọ oyè wá tí àwọn afọbajẹ yóò sì ti máa ṣe orò àti ètùtù tó bá yẹ kí wọ́n ṣe fún ọmọ oyè tó bá fẹ́ di ọba. Ṣùgbọ́n Adégbóyèga Fámọdún kò ṣe gbogbo èyí rárá, ṣe ni wọ́n lo ipò agbára gbé lé àwọn lórí. Nígbà tí ó kù àárọ̀ ọjọ́ tí wọ́n ó fi Adégbóyèga Fámọdún jẹ ọba ni wọ́n ní kí àwọn afọbajẹ máa bọ̀ láti wá ṣe orò ọba fún Fámọdún tí kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá, nítorí ó yẹ kí ẹni tó bá fẹ́ jẹ ọba ìlú Ìgbàjọ ti kọ́ wọ ìpèbí. Ṣùgbọ́n Fámọdún lo ìdọ̀bálẹ̀ dípò kó wọ ìpèbí. Ilé ọlọ́kọ̀ Ìbàdàn kan ni Adégbóyèga Fámọdún fi ṣe ìpèbí, kódà kò tún wọ ìgbórò gẹ́gẹ́ bí ọba rárá. Olóyè Ọlálékan wá bẹ àwọn ìdílé Fámọdún kí wọ́n má ṣe gbé òkú rẹ̀ wọ igbódù, nítorí ẹni tí kò bá ti jẹ ọba ni wọn kò lẹ́tọ̀ọ́ láti sin òkú rẹ̀ sí igbódù rárá. Oṣù Ọláléjọ̀n, ẹni tó jẹ́ olórí afọbajẹ ìdílé kejì, náà bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí awuyewuye tó ń wáyé nílùú Ìgbàjọ. Alàgbà John sọ wípé àwọn tí àwọn jẹ́ ìdílé afọbajẹ kejì kò mọ̀ kí wọ́n tó fi Adégbóyèga Fámọdún jẹ ọba. Ó ní ìlú ní òun gbọ́ ní àárọ̀ ọjọ́ tí wọ́n fi Fámọdún jẹ ọba, tí òun sì béèrè pé kí ni wọ́n ń ṣe, tí wọ́n sì sọ fún òun pé Adégbóyèga Fámọdún ni wọ́n fi ń jẹ ọba. Ọ̀rọ̀ náà ya òun lẹ́nu gidigidi nítorí wọn kò tẹ̀lé ọ̀nà tí wọ́n ń gbà nílùú Ìgbàjọ kí wọ́n tó jẹ ọba. Ọmọ ọba ni Adégbóyèga Fámọdún lóòótọ́, ṣùgbọ́n wọn kò gba ọ̀nà tó yẹ kí wọ́n gbà kí ó tó di pé wọ́n gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́. Alàgbà John fi kún pé àwọn afọbajẹ àti aráàlú ló jẹ́ kí ìjọba gómìnà Adeleke kó mọ̀ wípé Fámọdún kò tọ ọ̀nà tó yẹ kó tọ̀ kó tó di ọba. Ọmọọba Adégbìtẹ́ Adéfìkanra ní ìdílé tí oyè kàn ló mú ọba Adégbóyèga Fámọdún sílẹ̀ gẹ́gẹ́ bí ọba. Ó ní àwọn ṣe ohun tó yẹ kí àwọn ṣe ní àsìkò ìfinijoyè náà. Ó ní olórí ìdílé àwọn Fámọdún ló fa Adégbóyèga Fámọdún lé àwọn afọbajẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ oyè tí yóò jẹ ọba Ọwá ti ìlú Ìgbàjọ, tí wọ́n sì bu ọwọ́ lù gẹ́gẹ́ bí ẹni tí ọba tọ́ sí. Ó tẹ̀síwájú pé lẹ́yìn náà ni wọ́n gbé lọ sí ọ̀dọ̀ gómìnà ìgbà náà Adégbóyèga Oyètọ́lá. Nígbà tí gómìnà Adeleke bẹ̀rẹ̀ ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn ìdílé kan dìde wípé àwọn ni ọba ìlú Ìgbàjọ tọ́ sí, ṣùgbọ́n gómìnà Adeleke kí ọ̀rọ̀ òṣèlú bọ̀ kó ṣe ìwádìí kíkún lórí ọ̀rọ̀ náà ló ṣe yọ Adégbóyèga nípò ọba tó sì fi ẹlòmíràn síbẹ̀. Eléyìí ló mú kí àwọn ìdílé Fámọdún gba ilé-ẹjọ́ gíga tó wà ní ìlú Ilé-Ifẹ̀ lọ. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ní ilé-ẹjọ́ dá Adégbóyèga Fámọdún padà sí orí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀. Ọmọọba Adégbìtẹ́ wá rọ àwọn afọbajẹ kí wọ́n jèbùrẹ́ kí wọ́n sì gba àwọn láàyè láti sin òkú Adégbóyèga Fámọdún síbi tí wọ́n máa ń sin àwọn ọba tó bá ti wàjà ní ìlú Ìgbàjọ sí. Kọmíṣánná fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gota náà ṣe àbẹ̀wò sí ìlú Ìgbàjọ. Nínú àbẹ̀wò rẹ̀ ló ti bá àwọn afọbajẹ ìlú Ìgbàjọ ṣe ìpàdé tó sì béèrè fún àtúnṣe àti àlàáfíà ní kíákíá. Gbogbo ilé àti ilé ìtajà ló wà ní títìpa ní ìlú Ìgbàjọ tí àwọn agbófinró sì dúró wámúwámú káàkiri orígun ìlú náà. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ o pẹ̀lú bí ìjọba Amẹ́ríkà ṣe fẹ́ dènà físà àwọn ọmọ Nàìjíríà kan, òṣìṣẹ́ ìjọba àtàwọn ẹbí wọn. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ti kéde ìgbésẹ̀ tuntun lórí fífún àwọn èèyàn kan tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú rògbòdìyàn ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè Nàìjíríà àti lágbàáyé. Ìgbésẹ̀ ọ̀hún tí ìjọba Amẹ́ríkà kéde rẹ̀ ni wọ́n ní kò ní fi ààyè gba àwọn ọmọ Nàìjíríà kan, àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn mọ̀lẹ́bí wọn. Akọ̀wé ìjọba Marco Rubio ní pé ilé ìjọba Washington gbé ìgbésẹ̀ náà lórí àṣẹ ààrẹ Trump láti gbé ogun ti àwọn èèyàn ọ̀hún tí ìwádìí sọ pé wọ́n lọ́wọ́ nínú kíkó ogun jà àti ìṣekúpani àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà àti káàkiri àgbáyé. Nínú àtẹ̀jáde náà tó fi léde, ó ní ìjọba kò ní fi ààyè gba àwọn èèyàn tí wọ́n bá lọ́wọ́ nínú ìwàkiwà, fífi owó dá sí tàbí gbé èyíkéyìí ìgbésẹ̀ tako òmìnira ẹ̀sìn. Gbogbo irúfẹ́ àwọn èèyàn náà ni wọn kò ní àǹfààní láti wọ orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó ní òfin físà gbígbà ló kan àwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn òṣìṣẹ́ tàbí ìjọba tí ó bá ń lọ́wọ́ nínú ṣíṣèkọlù sáwọn èèyàn nítorí ìgbàgbọ́ wọn. Gbogbo irúfẹ́ àwọn èèyàn náà ni wọn ò ní láǹfààní lábẹ́ òfin ìrìn àjò
lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà tó fi mọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Ìkéde yìí wáyé lẹ́yìn tí àríyànjiyàn bẹ́ sílẹ̀ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Nàìjíríà lórí ẹ̀sùn pé àwọn Kìrìsìtẹ́nì ń kojú ìṣekúpani lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé, ààrẹ Amẹ́ríkà Donald Trump ló ti ṣáájú lérí láti kó ogun wọ Nàìjíríà láti fínná mọ́ àwọn agbésùnmọ̀mí tó ní wọ́n ń dojú kọ àwọn Kìrìsìtẹ́nì, gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó fi síta lójú òpó ayélujára rẹ̀ ṣe ṣàlàyé. Trump fẹ̀sùn kan ìjọba Nàìjíríà pé wọ́n fààyè gba ìṣekúpani àwọn Kìrìsìtẹ́nì. Nínú ọ̀rọ̀ tó gbé síta sójú òpó ìkànnì Truth rẹ̀ lọ́jọ́ Sátidé àbámẹ́ta, Trump ní iléeṣẹ́ ológun Amẹ́ríkà lè wọlé sí Nàìjíríà pẹ̀lú àwọn ọmọ ogun láti kọlu àwọn tó pè ní agbésùnmọ̀mí alákatakítí ẹ̀sìn Islam tó ní wọ́n ń ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Bákan náà ló tún lérí pé òun yóò dáwọ́ gbogbo ìrànwọ́ tí Amẹ́ríkà fi ń ṣọwọ́ sí Nàìjíríà dúró. Tí ìjọba Nàìjíríà sì fèsì lórí ẹ̀sùn náà tí Trump fi kàn án, tọ́ka ẹ̀sùn náà gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀ àti àhesọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá. Trump tẹ̀síwájú nínú àtẹ̀jáde náà pé òun ti pàṣẹ fún àwọn ẹ̀ka ológun ilẹ̀ Amẹ́ríkà láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tako orílẹ̀-èdè Nàìjíríà. Olúwo pè fún fífòpin sí àwọn ètùtù ìrúbọ tó tako àwọn ẹ̀tọ́ ọmọnìyàn. Olúwo tilẹ̀ Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun Ọba Abdulrasheed Akànbí ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà láti ṣàtìlẹ́yìn gbárùkù ti fífòpin sí ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìwà àìdá, ìwà burúkú àti àṣà ìṣe tí kò bófin mu tó mú ewu bá ààbò ìlú àti títẹ̀ ẹ̀tọ́ àwọn aráàlú mọ́lẹ̀. Orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà pe ìpè yìí ní Ìkẹjà nípínlẹ̀ Èkó lásìkò tó ń ṣàfihàn sísọ lójú ìwé kan tí wọ́n pè ní Diary of an Audacious Reformer, ìwé tí wọ́n kọ ní bíbu ọlá fún ọ̀gá ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun nípasẹ̀ àgbà oníròyìn àti ọ̀gá àgbà aláṣẹ Razor News Sunday Odita. Ìwé náà ṣàlàyé ìgbédìde Ẹgbẹ́tókun nínú àwọn ipò. Ó tẹnumọ́ àwọn àtúnṣe tó mú kí iṣẹ́ àwọn ọlọ́pàá sunwọ̀n sí i. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé ìgbìmọ̀ lórí ìfọwọ́sowọ́pọ̀ àwọn lájọlájọ iléeṣẹ́ gẹ́gẹ́ bí ohun èlò fún gbígbógun ti ìwà ìgbésùnmọ̀mí àti ìwà ọ̀daràn, Ọba Àkànbí rọ àwọn àjọ elétò ààbò láti ṣèrànwọ́ nípa gbígbógun ti àwọn àṣà ìṣe bíi ìṣèdè lásìkò ọdún, àwọn ìṣe àwùjọ ẹgbẹ́ ìmùlẹ̀, àwọn ojúbọ òrìṣà nípasẹ̀ ṣíṣe àwọn ètùtù. Ó dúró lórí ẹsẹ̀ rẹ̀. Ó ní púpọ̀ nínú àwọn ìṣe wọ̀nyí ló tako àwọn ẹ̀tọ́ ọmọnìyàn, kò sì sáàyè fún láwùjọ ìgbàlódé òde òní. Ó sọ wípé ọjọ́ òkùnkùn àtijọ́ nípa ìṣèdè lábẹ́ àwọn àṣà ètùtù ti di ohun ìgbàgbé pátápátá níjọba òun ní Ìwó. Ó ní òun ò fààyè gba ìwà bẹ́ẹ̀. Ó ní káwọn àjọ elétò ààbò fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti ìwà ọ̀sìnwín yìí. Ọba náà tó ń fìgboyà sọ̀rọ̀ nípa àtúnṣe àṣà kóró ojú sí àwọn ìṣe tó ní kò bu ọlá fún àwọn òrìṣà àwọn baba ńlá bíi Ṣàngó, Ògún àti Ọya. Olúwo fi kún ọ̀rọ̀ rẹ̀ pé akọni ní àwọn baba ńlá wa, tùràrí òórùn aládùn àti òdòdó ló yẹ fún bíbu ọlá fún wọn, kì í ṣe epo àti ẹ̀jẹ̀. Ó ní wọ́n fi àwọn tó ń ba ibi mímọ́ ojúbọ wọn jẹ́ re. Ọba Àkànbí sọ wípé ìpolongo òun tako ìkónilẹ́rù ọpọlọ àti àṣà àti ìṣe onípanirun nílò àtìlẹ́yìn látọ̀dọ̀ àwọn àjọ agbófinró. Ó tẹ̀síwájú, ó pè fún ìbáṣepọ̀ tó múnádóko láàrin ẹ̀yà lórílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ síwájú sí pé kò sí ẹnìkan tó yan ẹ̀yà tó wà lónìí. Ó ní òun ò yàn láti jẹ Yorùbá. Bákan náà lórí fún ọkùnrin Ìgbò, Fúlàní tàbí Haúsá. Ó ní ẹ̀yà tí a jẹ́ ní ìpinnu Ọlọ́run. Ó ní ẹ jẹ́ ká rí ara wa gẹ́gẹ́ bí ọ̀kan láti túbọ̀ mú ìṣọ̀kan múnádóko sí i. Olúwo gbóríyìn fún Ẹgbẹ́tókun fún ohun tí ó pè ní aṣíwájú tó ń ṣe àtúnṣe àti ìgbésẹ̀ ìgbìyànjú láti mú ètò ààbò orílẹ̀-èdè gbópọn sí i. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Moshood Jimoh ló ṣojú fún ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ wa níbi ètò náà. Tinubu gbóṣùbà káre fún ilé ìgbìmọ̀ asòfin fún fífọwọ́ sí Musa gẹ́gẹ́ bí mínísítà tuntun fún ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Tinubu ti gbóṣùbà káre fún ilé ìgbìmọ̀ asòfin fún ìfọwọ́sí ọ̀gágun fẹ̀yìntì Christopher Musa gẹ́gẹ́ bí mínísítà tuntun fún ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa. Ó ṣàpèjúwe ìyànsípò náà gẹ́gẹ́ bí àkókò tó yẹ àti ohun tó ṣe pàtàkì fún orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́bọ̀ Thursday, Tinubu sọ wípé òun forúkọ Musa ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin níbi ọjọ́ méjì sẹ́yìn fún àgbéyẹ̀wò àti ìfọwọ́sí. Ó ṣàpèjúwe
júwe olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun tẹ́lẹ̀ rí náà gẹ́gẹ́ bí ọkùnrin oníwà pẹ̀lẹ́ tó dára, ẹni tí ìṣèdarí rẹ̀ yóò ṣe rẹ́gí nípa wíwá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ tó ń dojúkọ orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́. Ààrẹ Tinubu ní kí Olúwa bùkún fún orílẹ̀-èdè Nàìjíríà. Ọjọ́rú Wednesday ní ìròyìn jáde pé ilé aṣòfin fọwọ́ sí Musa gẹ́gẹ́ bí mínísítà fún ọ̀rọ̀ ètò ààbò lẹ́yìn ètò àgbéyẹ̀wò oníwákàtí 5 sangiliti. Lásìkò àgbéyẹ̀wò ìdánrawò náà, àwọn aṣòfin béèrè lọ́wọ́ olórí òṣìṣẹ́ ológun tẹ́lẹ̀rí náà lórí ààyè tó bá ètò ààbò tó fi mọ́ awuyewuye nípa kíkó àwọn ọmọ ogun kúrò níléèwé girama Government Comprehensive Girls Secondary School Maga nípínlẹ̀ Kebbi ní kòpẹ́kòpẹ́ ṣáájú kí àwọn ajínigbé agbébọn tó jí àwọn akẹ́kọ̀ọ́bìnrin náà gbé sá lọ lọ́jọ́ 17 oṣù kọkànlá ọdún yìí. Musa dá wọn lóhùn, ó sọ fún wọn pé òun yóò gùn lé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ọ̀rọ̀ kíkó àwọn ọmọ ogun kúrò níléèwé náà gbàrà tóun bá wọṣẹ́. Olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun tẹ́lẹ̀rí náà tún jẹ́jẹ́ láti ṣe ìwádìí lórí bí wọ́n ṣe ṣekú pa ọ̀gágun apàṣẹwàá lójú ogun Musa Uba nípínlẹ̀ Borno pẹ̀lú àwọn ìkọlù míì tí wọ́n ṣe sáwọn ọ̀gá ológun míì. Ìyànsípò Christopher Musa wáyé lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ mínísítà fún ọ̀rọ̀ ààbò ilẹ̀ wa tẹ́lẹ̀ Muhammed Badaru látàrí àìlera rẹ̀. Ẹ gbọ́ o, àbájáde ìwádìí àwọn aṣòfin ilẹ̀ Amẹ́ríkà jẹ́rìí ọ̀rọ̀ tí Trump sọ nípa ìpanirun àwọn Kristẹni tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Àwọn aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà ti fẹ̀sùn kan àwọn ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn pé wọ́n fẹ́ pa ẹ̀sìn Kristẹni run ní Nàìjíríà ló jẹ́ kí wọ́n máa ṣe oríṣiríṣi ìkọlù sáwọn ilé ìjọsìn àtàwọn Kristẹni. Àwọn aṣòfin náà tún fẹ̀sùn kan ìjọba Nàìjíríà wípé ó ti kùnà láti pèsè ètò ààbò tó péye. Ọ̀rọ̀ yìí jẹ jáde níbi ìpàdé àpapọ̀ àwọn aṣòfin tí ààrẹ Donald Trump pè fún lórí ọ̀rọ̀ ìkọlù sáwọn Kristẹni tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Àwọn aṣòfin tó jẹ́ ọmọ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè àti ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí bíi Boko Haram, ISWAP tó fi mọ́ àwọn Fúlàní tó ń ṣèkọlù sí ìletò àwọn Kristẹni láàrin gbùngbùn àti apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún. Brian Mast tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè sọ pé kò sí nǹkan kan tó jọ ìjà ìletò kan sí òmíràn nínú nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí. Mast ní àwọn tó ń ṣe ìkọlù yìí mọ̀ọ́mọ̀ fẹ́ pa àwọn Kristẹni run lórí ilẹ̀ àti nílé wọn ni. Chris Smith tóun náà ń darí ìgbìmọ̀ kan tó ń rí sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú Áfíríkà sọ wípé àwọn jàǹdùkú tó ń ṣe ìkọlù ní Nàìjíríà ń hùwà ta ni yóò mú mi pẹ̀lú bí wọ́n ṣe ń pa àwọn èèyàn jí èèyàn gbé tí ẹnìkankan kò sì dá wọn lọ́wọ́ kọ. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè tí èèyàn ti lè ṣe ẹ̀sìn tó bá wù ú mọ́. ń ṣe làwọn èèyàn kan dágunlá sáwọn èèyàn ẹlẹ́sìn kejì wọn. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kan níbi àpérò náà sọ pé bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé àti bí wọ́n ṣe ń lo àwọn òfin ẹ̀sìn kan láti ṣekú pa àwọn èèyàn láwọn ìpínlẹ̀ àríwá Nàìjíríà kan ṣàfihàn pé Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè tí èèyàn ti lè ṣe ẹ̀sìn tó bá wù ú mọ́. Fiki Atla, aṣòfin tó jẹ́ alága ìgbìmọ̀ Amẹ́ríkà tó ń rí sí òmìnira láti ṣe ẹ̀sìn tó bá wu èèyàn, sọ pé kò sí òmìnira láti ṣe ẹ̀sìn tó bá wu èèyàn mọ́ ní Nàìjíríà. Asla ní ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní 300 nílé ẹ̀kọ́ ìjọ kátólíìkì kan nípínlẹ̀ Niger jẹ́ ọ̀kan lára ẹ̀rí tó lè fìdí èyí múlẹ̀. Ọ̀pọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ lórí ètò ààbò ló sọ fún ìjọba Amẹ́ríkà wípé kó má fi ààrẹ Bọ́lá Tinubu lọ́rùn sílẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ ní Nàìjíríà títí tí ìjọba àpapọ̀ yóò fi ṣẹ́gun gbogbo ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn tó ń ṣọṣẹ́ ní Nàìjíríà. Ilé aṣòfin Amẹ́ríkà ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ààbọ̀ tó fẹ́ fún ààrẹ Trump lórí nǹkan tó kàn fún Amẹ́ríkà láti ṣe lórí onírúurú ìkọlù tó ń wáyé ní Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ pé àwọn aṣòfin Amẹ́ríkà ti pè fún àtúnṣe òfin Ṣẹ̀ríà láwọn ìpínlẹ̀ kan lápá àríwá Nàìjíríà, ìwé òfin Nàìjíríà kò fún Tinubu lágbára láti dá sí ọ̀rọ̀ náà bó ṣe wù ú. Ṣé bí ìpínlẹ̀ 12 lẹ́kùn àríwá Nàìjíríà ló ń lo òfin Ṣẹ̀ríà láti ọdún 1999. Sísàtúnṣe òfin yìí ló sì máa nílò àyípadà ìwé òfin Nàìjíríà. Ààrẹ Nàìjíríà kò sí láṣẹ lórí àwọn ilé ẹjọ́ ìpínlẹ̀, torí náà ọ̀pọ̀ ni yóò ṣe àtakò sí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ tí ààrẹ bá lè gbìyànjú láti yí òfin Nàìjíríà padà. Ìjọba àpapọ̀ lè gba àwọn ìjọba ìpínlẹ̀ ní ìmọ̀ràn láti ṣe àtúnṣe òfin Ṣẹ̀ríà, àmọ́ kò láṣẹ láti
láti fòpin sí òfin ṣẹ̀ríà. Ṣe ṣáájú ìpàdé àwọn aṣòfin Amẹ́ríkà yìí làwọn aṣòfin ìjọba Nàìjíríà kan tí olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò Nuhu Ribadu darí wọn ṣàbẹ̀wò sí Amẹ́ríkà láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ìjọba Amẹ́ríkà lórí ọ̀nà láti fòpin sí ìkọlù tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Lásìkò àbẹ̀wò náà làwọn aṣojú Nàìjíríà ọ̀hún sọ pé kò sí ohun tó jọ ìṣekúpani àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà gẹ́gẹ́ bí Trump ṣe sọ. Àwọn aṣojú Nàìjíríà ní àwọn jàǹdùkú agbébọn tó ń ṣọṣẹ́ ní Nàìjíríà kò fi ti ẹ̀sìn kan ṣe. Bí wọ́n ṣe ń kọlù Kìrìsìtẹ́nì ni wọ́n ń kọlù Mùsùlùmí náà. Lára ìmọ̀ràn táwọn aṣòfin Amẹ́ríkà fún ìjọba Nàìjíríà lórí ètò ààbò tó ń burú sí náà ni pé ìjọba Amẹ́ríkà yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Nàìjíríà, yóò sì ṣe ìrànwọ́ nípa ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọlọ́pàá Nàìjíríà. Bákan náà, àwọn aṣòfin náà tún sọ pé ìjọba Nàìjíríà gbọ́dọ̀ tètè máa gbé ìgbésẹ̀ tí wọ́n bá ti rí ìkọlù tó lè ṣẹlẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.